Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn màmá mi. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí? Mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé a ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jọ̀ọ́, lórí ọ̀rọ̀ Olúwa lọ́yìn náà la ṣe wà o. Torí ẹ̀yin àgbà náà lẹ pa lówe. Ẹni tí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò kí ń tán lè kan náà. Ṣé rí, mò ń sọ̀rọ̀ yìí mo dẹ̀ tún tún sọ. Ṣé rí àwọn àgbààgbà CAC? Gbogbo wọn mọ ọ̀rọ̀ yìí, gbogbo wọn mọ ìdí ọ̀rọ̀ yìí. Bóyá ká wá sọ pé gbogbo wọn ti jẹ dòdò, òun ni wọn ṣe lè sọ òdodo. Gbogbo ojú tó ń wò mí, ọ̀rọ̀ yìí ti ń dìbò ju bí a ṣe ń expect ẹ lọ. Àìmọye àwọn èèyàn tó ti ń sọ wípé if care is not taken, Olúwa ló máa ṣẹ̀wọ̀n. Pé láìpẹ́ láì jìnà, wọ́n máa arrest Olúwa lọ. Torí pé kí ni ọ̀rọ̀ yìí a ti ń pè lówe, ó ti wá ń láàró nínú. Tó bá yẹ pé lójútọ́ àti lódodo, nǹkan kan ò ṣe Yẹ́misí, Ìyábọ̀ Òbè àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, kò lè burú títí kí Olúwa ló má ti wá nǹkan ṣe sọ́rọ̀ yìí. Kí Yẹ́misí fúnra rẹ̀ kó má ti jáde. Ó wá ní kọ́nà àwọn ọ̀gá mi àgbà búlọ́gà ni Adéọmọdé. Òun náà ti ṣe àwọn ìwádìí kan lórí ọ̀rọ̀ yìí. Ó tún lọ sí àdọ̀ àwọn ọ̀gá ẹ̀ tó tún jẹ́ ọ̀gá fún un. Ìgbà tó dé stage kan, àwọn ọ̀gá yìí náà ó dàbẹ̀ ní pé wọ́n ti mọ ìdí òótọ́ ọ̀rọ̀, wọn ò lè sọ̀rọ̀ mọ́. Gbogbo ojú tó ń wò mí, ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Adéọmọdé kó bá dàbẹ̀ ní pé ẹnu mi ni ẹ ti ń gbọ́. Torí mo sọ fún yín pé àwọn àgbààgbà nínú CAC, àwọn àgbààgbà kọ̀ọ̀kan, wọ́n mọ àṣírí ọ̀rọ̀ yìí, wọn ò fẹ́ sọ ni. Kódà àwọn kan ní ó yẹ kán lọ fọlọ́pàá mú, ó yẹ kán lọ ṣe kíní kan mú ní àwọn pípù yìí wọ́n mọ ọlọ́pàá, wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni. Àwọn àtọlọ́pàá wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni. Wọ́n lówó láti fi ṣẹjọ́, wọ́n lówó láti fi ṣoògùn. Kí ló dé tí iye ò lọ ṣe kíní kan? Kí ló dé táwọn ẹbí ò ṣe kíní kan? Ṣáwọn ẹbí tó yẹ pé alátàrágún ni wọ́n. Èlò náà lé tán fẹ́ fi pe lọ́ọ̀yà. Public báyìí náà ló lè járùjà báyìí. Ẹ wo ti Mohbad náà, pẹ̀lú gbogbo owó tí public ná, pẹ̀lú gbogbo wàhálà tí public ṣe, ẹ jọ̀ọ́ ṣá ti rójú ọ̀rọ̀ báyìí. Àwọn people yìí wọ́n lówó, wọ́n lóògùn, wọ́n ní connection. Òun ni mo ṣe ń wo àwọn míì tán sọ pé ó yẹ kẹ́ lọ pọlọ́pàá ni. Tó bá jẹ́ pé Nàìjíríà wa yìí, ìlú tó jẹ́ pé òfin ṣiṣẹ́ bó ṣe yẹ kí òfin ṣiṣẹ́, tí ò ṣe wípé òfin ṣiṣẹ́ fún lówó kò ṣiṣẹ́ fún tálíkà, kò bá má dáa. But ó lẹ́ni tó fi ń ṣiṣẹ́ fún. Òfin mọ àwọn kan, òfin ò mọ àwọn kan. So kẹ́ ẹ bá lè mọ̀ wípé àwọn àgbààgbà wọ́n mọ àṣírí ọ̀rọ̀ yìí, wọn ò fẹ́ sọ síta ni. Nínú ọ̀rọ̀ tí Adéọmọdé fẹ́ sọ yìí, nínú analysis Adéọmọdé yìí, ẹ̀yin náà máa rí òtítọ́ ọ̀rọ̀ nínú nǹkan tá à ń sọ yìí. Lẹ́yìn ìgbà yẹn, màá tún wá mú voice note wòlíì kan wá. Tẹ́ bá gbọ́ bí yẹn náà ṣe ń sọ̀rọ̀, ẹ ti máa mọ̀ wípé ẹni bí ahun ló ń ra ohun rẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Adéọmọdé náà. Ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Àǹfààní tá a lè ṣe fúnra náà nìyí o, ká spread the information yìí, ká dẹ̀ tú wọn láṣìírí, so ká lè bọ́ lọ́wọ́ wọn. If not so, àwọn people yìí wọ́n yẹn máa fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀ jẹ nìyẹn o, títí Jésù máa fi dé. Ẹ dáríjì mí o, lágbà tọrọ ẹ ti ṣẹlẹ̀, ẹ rí pé mi ò lè fi gbogbo ara sọ̀rọ̀. Àwọn tó súnmọ́ mi dáadáa mọ̀, táwọn kẹ́tẹ̀ ń sọ pé Adé àwọn mọ̀ pé òun pé ọ̀rọ̀ sọ. Lórí ọ̀rọ̀ méjì ni mo ṣe ń pé ọ̀rọ̀ sọ. Àkọ́kọ́ Bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú ká di eléyìí tí ń sọ òtítọ́ mọ́. Ẹ̀kejì, ó ní wípé mi fẹ́ káwọn èèyàn sọ pé ó fẹ́ jẹ́ ìtúwà lókè ọ́. Mi fẹ́ káwọn èèyàn sọ wípé mi ì sòótọ́ ló yẹ kí n máa bọ́ ọ̀rọ̀ sọ. So I wanted to balance myself. So láti ìgbà yẹn náà mo ń ṣe àwọn iṣẹ́ mi undergroundly to God made me. Àwọn bàbá yẹn máa gbọ́ báyìí. Àwọn tí mo mọ̀ wípé wọ́n súnmọ́ wòlíì arọ́, tí wọ́n jẹ́ ọmọ ìlú arọ́, bí fẹ́ dárúkọ bàbá mi yẹn, pé wọ́n bọ̀ wọ́n wò mí báyìí. Mo pè wọ́n, is one of my bosses. Mo sọ fún wọn, mo ní bàbá, ẹ súnmọ́ wòlíì arọ́, ẹ̀dẹ̀ jẹ́ ọmọ ìlú wọn. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó bàbá ògbà lọ? Bàbá promised me pé don't worry, I will get back to you. And he started his own investigation undergroundly. And later come back to me pé Adé, according to the investigation I made, he said Baba Olúwalọ́'s wife is alive. Kò lè sí nǹkan tó ṣe. It was after that period that Mama, the
the mother-in-law to Babalola now came out. That's a video. I called this Baba again. Say, but I was not to say about Babalola. Let's see how you say video. I want to offer this one. I want to get some minutes. I want to pay. I want one or two to small. Ìyàwó Babalola again. I want to ní kò sí àtúnṣe sí ìyàwó wọn. Mo ní ẹ má jà parọ́. Ẹ sọ òótọ́ fún mi sà. Kí ló ṣe ìyàwó wọn? I think I want some minutes or some days. In short, ẹ sàn sọ fún mi pé kò sí nǹkan tó sí ìyàwó Babalola. Mo wá sọ̀rọ̀ kan fún wa pé sà torí ìlú yẹn jẹ́ láwùjọ you are a journalist tọ́lọ̀ ń bẹ́ẹ̀ gbà fún mo sọ fún wọn bẹ́ẹ̀ èmi ti gbọ́ pé kò sí nǹkan tó sí ìyàwó Babalola èmi ti gbọ́ torí ẹ súnmọ́ wọn ẹ lè súnmọ́ àwọn tó súnmọ́ wọn òun ló jẹ́ kémi ọmọ kó máa dẹ pé kí ló dùn kó wọ́n béèrè lọ́wọ́ wa kó tó máa jáde òun ni mo ti kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn so láàrin èmi àti ẹ̀yin dáàdì tẹ̀ súnmọ́ mi nǹkan tí ìwádìí mi ṣe nìyẹn àwọn èmi tó wá fi ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn lọ́rùn pé ẹni kò sí náà tó ṣe àwọn Babalola lọ wọn ni kò sí àwọn náà ń wò mí báyìí mo tẹ̀ sọ fún ọ pé tí ó bá wá di wípé a padà gbọ́ wípé nǹkan mi ṣẹlẹ̀ ẹ̀ ṣá àá pariwo yín voice ní ìmàdé ìdílé ìṣẹ̀ síta pé definitely èyí náà mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ sí mo ti sọ fún wọn because nǹkan tí mi fẹ́ tẹ́lẹ̀ tí mo tẹ̀sí máa fẹ́ látọ̀dọ̀ Babalola lọ òkè gẹ́gẹ́ gbà wípé kò sí náà tó sì yàwó wọn kò sí náà tó sì yàwó Babalola lọ kágbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àárín èmi àti sà àti èèmà ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ ẹ ní ìfẹ́ wọn tẹ́ ẹ jẹ́nà sí Ọlọ́run sẹ́yìn lè gbàgbé ẹ̀ ẹnìkan fi ọmọ yín ọdún kan ọdún kejì ọdún kẹta àti ọdún márùn kẹ máa gbúrò ọmọ yín kẹ wá bẹ̀rẹ̀ pọ̀ ọmọ yín dà kó má fi yín lé sí ẹ̀yin tẹ́ jẹ́nà sí Ọlọ́run ẹ̀yin abiyamọ tòótọ́ tẹ́ ẹ ní ìfẹ́ Babalola lọ sẹ́yìn gbàgbé ẹ̀ tí a bá ti wá lè gbàgbé ẹ̀ ẹ̀yin tẹ́ wá súnmọ́ Babalola lọ yẹn ẹ sọ fún ọ wípé kò sí èèyàn tí ó ń bínú wọn o ṣùgbọ́n ìgbésẹ̀ méjì pàtàkì kan wà tá a fẹ́ kí wọ́n gbé àwa ti gbọ́ àwọn onídìráàdì wọn ìdájí tí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn àkọ́kọ́ kí Babalola lọ sọ́dọ̀ ìyá ìyàwó wọn tó bá tẹ̀jẹ́ wípé àwọn àti ìyá ìyàwó wọn ń jà lórí gbogbo sọ àwọn wòlíwà náà máa ń bá àwọn fámìlì àwọn jà wọn púpọ̀ wọn máa ń gbé fámìlì àwọn ló ń sí àwọn bí àwọn ti agbára wọn lọ́wọ́ fún púpọ̀ àwọn wòlíwà ni tó bá yẹ pé wọn ò fẹ́ lọ sọ́dọ̀ ìyá ìyàwó wọn kọ́ lọ sọ́dọ̀ ẹni tí ó bá súnmọ́ ìyá ìyàwó wọn káde mú ẹlẹ́rìí dání ká wá ṣe fídíò call pẹ̀lú ìyàwó wọn ibi tó bá wà kó dẹ̀ kí àwọn fámìlì yẹ bí ò bá tiẹ̀ lè wálé kó jẹ́ Australia gan ló wà tí ò lè forí omi wálé kákan ṣe fídíò call ayé tìlújára ó ti tán gbogbo awéwò yà kó lẹ̀ bẹ́ẹ̀ni tàbá wá lè ṣe yẹn kí bàbá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kọ́ lọ rìpọ́tì ara wọn ibi tí àwọn wà fáwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Rotimi bàbá sòkò díẹ̀ pẹ̀tù Rotimi kí Rotimi àtàwọn ọlọ́pàá lè ṣe fídíò call pẹ̀lú ìyàwó Babalola lọ tí Rotimi bá ti wá lè wá jáde sọ fún wa wípé òun ti rí ìyàwó Babalola lọ àlàáfíà lọ́wọ́ àní sọ̀rọ̀ pẹ̀ mọ́ conditions tí mo tún fún bàbá tí ó ń sọ fún mi wípé àlàáfíà ìyàwó Babalola lọ wà nìyẹn so wọ́n sọ fún wa wípé tí wọ́n bá wá lè mí tán pẹ̀lú condition méjì tí wọ́n lè sọ Babalola lọ tàbí ó súnmọ́ àwọn tó súnmọ́ wọn. ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Adémadé lára ìwádìí tó ṣe ṣé ẹ ti rí wípé àwọn àgbààgbà yẹn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ irọ́ tó ń pa fún wa náà ni pé nǹkan kan ò ṣe ṣé ó lè possible lótìtọ́ àti lódodo kí nǹkan kan máa ṣe arábìnrin yẹn kó dẹ̀ máa rí i pé ìyá òun ń sunkún lórí social media ìyá òun ń kígbe gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí ìyá òun ń kígbe pé mi ò rọ́mọ mi láti bí ọdún 5 láti bí ọdún 4 láti bí ọdún 3 kó dẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ torí kò sí bí ò ṣe ní gbọ́ ẹ rántí ìgbà tí Jùmọ̀kẹ́ George tó ń wá ọmọ ẹ̀ mi ò rò pé 3 days tí wọ́n fi locate ọmọ yẹn ní Mali lórí social media yìí náà ni o kódà contact ẹ̀ gan tún jáde láàrin ká dijú kí àlà àwọn èèyàn ti gbé ìgbésẹ̀ Àbíkẹ́ Dábírí ó gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn organisation kan wọ́n tòwé ọmọ yẹn lọ́hùn wọ́n ra tíkẹ́ẹ̀tì fún ọmọ yẹn ti padà dé ilé báyìí o ẹ wá ń sọ fún mi wípé wúmà yẹn ó wà láyé ó wà hẹ́dì ó dẹ̀ ń gbọ́ tí ìyá ẹ̀ ń kígbe lórí social media pé mi ò rọ́mọ mi mo fẹ́ rọ́mọ mi ẹ dẹ̀ wá rò pé kò wá ní.
ẹ sọ fún mi a máa gbọ́ igbe ìyá yẹn kò dẹ̀ ní sáré jáde síta pé màámi ibi tí mo wà yìí o àlàáfíà ni mo wà o but mi ò lè wálé báyìí o àwọn ọmọ yẹn kọ́ àwọn ọmọ mi wà lálàáfíà o báwo everything wà okay o nǹkan tí ìyá yẹn kàn fẹ́ gbọ́ nìyẹn so ẹ wá ń sọ fún wa wípé ọmọ yẹn wà lálàáfíà nǹkan kan ò ṣe ìyá ẹ̀ dẹ̀ ń sunkún lórí social media gbogbo ẹ̀yin tẹ́ ń support Olúalọ lórí ọ̀rọ̀ yìí ẹ rántí pé ẹ̀yin náà bímọ o ẹ rántí pé ẹ bímọ o èyí tí ó dẹ̀ tí ìbímọ nu yín ó máa bí lágbára Èdùmàrè torí pé kí ni Ọlọ́run ò dẹ́ni kankan lágùn èyí tí ó bá tí ì bí nínú yín ó máa bí lágbára Èdùmàrè tó bá jẹ́ wípé ẹ̀yin ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí tí mo dẹ̀ ń gbà ládùúrà pé lágbára Èdùmàrè irú ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan ojú tó ń wò mí ṣé a lè gbàrú ẹ̀ ṣé ẹ lè má gbúrò ọmọ yín fún díndí ọdún 4 ọdún 5 kẹ́ ẹ dẹ̀ máa rí ọkọ tẹ́ ẹ fi fún tó ń fò káàkiri tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tẹ́ ẹ dẹ̀ ń bi ọkọ ọmọ yín léèrè pé ọmọ yín ń kọ́ tó ń jágbe mọ́ yín tó ń scape yín tó ń pawọ́ oríṣiríṣi fún yín ẹ jẹ́ ká ṣe Tádé ọmọ Adéléní ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wòlíì yìí sọ mo fẹ́ kẹ́ ẹ baralẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ wòlíì yìí o. tí ìjọba bá fẹ́ bèèrè lọ́wọ́ pọ̀fẹ́tì Olúalọ pé ìyàwó àtàwọn ẹ̀kọ́ wọ́n nǹkan tí wòlíì yìí sọ nípa wòlíì Olúalọ nǹkan kí sẹ́ra gbó ẹ wo fídíò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ tàtẹ́ sọ pé kí pọ̀fẹ́tì Olúalọ pé kó pírẹsẹ̀ntì ìyàwó ẹ̀ àtàwọn ẹ̀ ó dàbẹ̀ ní kó orin yìí ti dàrú. ṣé ń gbọ́. ó dàbẹ̀ ní pé nǹkan ṣe orin yìí. ṣé ń gbọ́. kí ló kọ́ ti yé pẹ̀lú someone personality ṣé torí pé èèyàn ti wá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run báyìí ṣé ó ti wá jẹ́ ẹni tó jẹ́ wípé ẹ lè máa tọ́ ọ̀bọ inú fámìlì ẹ̀ ìjọba òun nìkan ló láṣẹ láti lè sọ fún pọfẹtì Olúalọ tí ìjọba bá fẹ́ béèrè lọ́wọ́ pọfẹtì Olúalọ pé ìyàwó àtàwọn ẹ̀kọ́ òfin ni wọ́n máa fi gbé ìgbà tó bá fi òfin gbé àwọn nǹkan tí wọ́n bá béèrè ní ọwọ́ ẹ̀ tí kò bá lè fún ọ lálàyé ẹ̀ ló máa tó fi òfin gbé tani ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ sí orí ọ̀la yẹn àti Rotimi Daniel àti Àdàbà tí ó ní o àti gbogbo yẹn pátápátá tani yẹn tẹ̀ bọ̀ta tẹ̀ sọ fún Olúalọ bẹ́ẹ̀ fún ní ọjọ́ba ìkọlọ́ fún ìjọba àtàwọn ẹ̀ ṣé ìdílé pé ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ ni ìfihàn personal àti gbogbo yẹn lẹ́dẹ̀ personal life yẹn Àdàbà tí ó ní tó bọ̀ta tó sọ̀rọ̀ ìjọ wọn lásọ ìjọ ní ìgbà gbogbo Nàìjíríà gbogbo wọn bọ̀ta ó ṣàlàyé ìdí tí obìnrin òṣìṣẹ́ ọwọ́ ẹ̀ ìjọ wọn ní àgbẹ̀gbẹ̀ kó lọ́kọ́ bọ̀ta wọ́n ṣàlàyé àbí àwọn náà gbọ́ kúlẹ̀kúlẹ̀ many things never Àdàbà tí ó ní fún ara that is our own personality. I don't have any right to ask him any question. You don't have any right to ask me my personality question. My own personal question. You don't want to be alone with me that you don't want to present your one away. Ta ló wà láyé tí kò ní àṣírí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó lè wọ ẹlòmí láti kí àṣírí ẹ̀. Ta ló jẹ́ wọ́n mọ̀ bóyá ìyàwó gan àbí ìyàwó gan ló sọ pé òun gan fẹ́ wà ní ayé bẹ̀. Ta ló wọ irú ìjà ìbí gbogbo ní gbogbo yín bọ̀dá tẹ̀ jà. ṣé ń gbọ́ ìyàwó fúnra rẹ̀ lólóhùn ò fẹ́ jáde tí yẹ dẹ́ ń ké tí yẹ ń pariwo. ẹ ti gbọ́rọ̀ lẹ́nu wòlíì yẹn ẹ ti gbọ́rọ̀ tí wòlíì yẹn sọ gbogbo ojú tó ń wò mí ẹ jẹ́ ká wá jọ sọ láàrin ara wa ṣé tó bá jẹ́ wípé alàgbà yìí wòlíì yìí ni nǹkan báyìí ṣẹlẹ̀ sí ṣénú ẹ máa dùn ṣénú wòlíì yìí máa dùn a dẹ̀ ń sọ àtúntún sọ à ń sọ àtún rìpítì ẹ̀ àmọ́ bí Nàìjíríà bó ṣe ọ̀pọ̀rẹ́tì ṣé ìjọba ò gbọ́ ṣé ìjọba ò gbọ́ ọ̀ǹtì tó bá ṣẹ̀ṣẹ̀ lọ bá ìjọba let's call a spade a spade kí la pè wọ́n ní olórí ìlú fún ẹ jẹ́ kó gbọ́ pé wọ́n fẹ́ lọ fi àdó olóró skátà Àbújá ń sìn ẹni tó sọ̀rọ̀ yẹn
kò ní pé 12 hours tó máa fi gbé. Mo ti fi irú ẹ̀ kan ṣe example fún yín rí nígbà ìdìbò tí wọ́n dì kọjá yìí tí ọmọkùnrin yẹn ń sọ lórí TikTok tó ní ẹ jẹ́ ká ṣe rally, ẹ jẹ́ ká lọ dá gbogbo ẹ̀rù, ẹ jẹ́ ká lọ dáná sun bí báyìí, ẹ jẹ́ ká lọ dáná sun báyìí. Kọ́mọ yẹn tó ṣẹ́jú pẹ́n Ọlọ́run ló mọ bọ́ ṣe trace ẹ̀ tó mọ ibi tó ń gbé. Wọ́n kàn lára ni wọ́n bọ́ǹdù ẹ̀. Ibi tẹ́ ti máa mọ̀ pé kò sí nǹkan tó ń lọ lórí social media táwọn ìjọba ò kí ń gbọ́ tí wọn ò kí ń mọ̀. Tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ tí wọ́n ní ìjọba ló yẹ kó ṣiṣẹ́ yẹn, ṣé kò àti jẹ́ kí ìjọba wá ṣiṣẹ́ báyìí? Àbí ó ṣe ìdìgbà tó bá dogun, tó bá dọdẹ, tó bá di wàhálà, tó bá ṣe di wípé wọ́n lọ ń dáná sun gbá, wọ́n lọ ń dáná sàwo. Àwọn ìjọba tá a mọ̀ pé tí nǹkan ò bá tí ì di wàhálà kápá wọn máa fẹ́ ẹ̀ka mọ́, wọn kì í dìde. Ẹ wo EndSARS tó bá yẹ pé rúgbà tí ó ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti dáwọn èèyàn lóhùn nǹkan tó ń fẹ́, nǹkan tó ń béèrè, òun ni wọ́n ti fún wọn. Irú gbogbo ẹ̀mí tó ṣòfò yẹn kò mà ní ṣòfò. Ignorance wípé bó ṣe máa ń ṣe nìyẹn. Ìtẹ́ bá kó nu ẹ kó wọn lọ tì wọ́n mọ́lé. Gbogbo máìdí wọn náà jù yẹn lọ pé ẹ kó wọn kẹ lọ tì wọ́n mọ́lé. Ìgbà tó rí pé àwọn pípù yìí bẹ̀rẹ̀, tó rí pé wọ́n ń gbọ́ police station, wọ́n na DPO Ànàjà létí, dáná sun police station, blọọkù tó gate, blọọkù gbogbo ojú ọ̀nà. Ìgbà yẹn náà ṣe mọ̀ wípé àwọn pípù yìí mì ní ẹ o. Tó ti di pé United Nations ti fẹ́ dá sí ngbà yẹn. Òun ni wọ́n order àwọn àmì shoot aside. Ẹ wo iye ẹ̀mí tó sùn ní Lekki phase 1, ní Lekki tó gate àmì. Ẹ wo iye ẹ̀mí tó sùn. Tó bá fi lè mú ìjọba tó wà ignorance débi wípé EndSARS ó le tó bó ṣe tó yẹn, ṣé ọ̀rọ̀ Olúalọ́ òun náà máa wá sọ pé àwọn fẹ́ dá sí? Ẹ dá mi lóhùn. Ṣọ́rọ̀ tó Olúalọ́ náà máa sọ pé àwọn fẹ́ dá sí? Ok, ẹ jẹ́ ká wá gbà wípé wọ́n wá gbé lọ bá àwọn ọlọ́pàá gangan pé ó yá o ọlọ́pàá, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o. Kí ló ṣẹlẹ̀? Olúalọ́ afúnlọ́mọ wa àrọ̀mọ wa mọ́ láti bí ọdún 4, láti bí ọdún 5. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọlọ́pàá fún ara ẹ̀gbọ́n tó máa bí ń léèrè pé ṣé ẹ rí evidence? Àrọ̀mọ wa ẹ̀ ń gbọ́ pé ṣé a rí evidence? Ọlọ́pàá ní ẹ lọ mọ́ evidence wà. Torí pé kí ni? Bàbá ti tẹ́lẹ̀. Ibi tó ọlọ́pàá gbé ti ní kẹ́yìn mú 100,000 wà. Bàbá ti gbé 20 million fún wọn. Ẹjọ́ talẹ́jọ́ máa fífọ̀. Wọ́n kàn ní kẹ́ ẹ wálé ní kẹ́ ẹ wá lọ́la. Àwọn tí ń ṣèwádìí, àwọn tí ń ṣe investigation, àwọn tí ń ṣèwádìí, àwọn máa ránṣẹ́ pé tó bá yá wá ní àwọn tí ránṣẹ́ pé ó lọ́mọ yín wà òkè, ó lọ́mọ yín ló lóun ò fẹ́ rí yín. Ó dà nígbà tó bá sọ pé ọmọ yín ló sọ pé òun ò fẹ́ rí yín kọ́, kí lẹ tó fẹ́ sọ? Ẹjọ́ kí lẹ tó fẹ́ sọ? Torí arákùnrin tó ń sọ̀rọ̀ yìí kò bá má jẹ́ wípé wòlíì ni kò bá tún dà, but wòlíì ló pe rẹ̀. Ibi tẹ́ ẹ ti máa mọ̀ wípé gbogbo àwọn àgbà CAC wọ́n mọ̀ sọ̀rọ̀ yìí nìyẹn. Àbí ṣé a fẹ́ sọ pé láti bí oṣù kan sí sórí oṣù méjì sí a fẹ́ sọ kí wọ́n gbọ́? Oríṣiríṣi pásítọ̀ ti ń dá sí, oríṣiríṣi àwọn wòlíì ti ń dá sí, oríṣiríṣi àwọn ordinary person individual wọ́n ti ń dá sí. Ṣé ẹ fẹ́ sọ pé gbogbo àwọn àgbààgbà wòlíì yẹn ọ̀gbọ̀? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Oyèdépò ti gbọ́ sí, Kúmúyì ti gbọ́ sí, Kẹ́nàlàndì ti gbọ́ sí. Gbogbo àwọn wòlíì àgbààgbà yẹn gbogbo wọn náà ti gbọ́ sọ̀rọ̀ yìí. Àwọn wòlíì yìí wọn wá wò débi pé kàńdá kan tó máa wà nínú ìrẹsì yìí, òróró kékeré tó wà nínú màálù yìí, ó má lè bo odidi màálù jẹ. Kí gbogbo àwọn àgbààgbà yẹn kan péjọ bíríkótó kan ní ẹ wò, ẹ má jẹ́ kó Olúalọ́ ba ẹ̀sìn jẹ́ ọmọ lórí o. Ẹ jẹ́ ká fún public ní nǹkan tó ń fẹ́. Olúalọ́ níbo ni ìyàwó ẹ wà? Gbé jáde fún wọn. Whatever condition tó bá wà jẹ́ kán rí. Kí tension yìí tiẹ̀ lè die down. But wọ́n kọ̀, wọn ò ṣe bẹ́ẹ̀. Mí ni wípé wọ́n ti dóńdó wípé àwọn ò kíá kí body Christ kó bàjẹ́, kí religion kó túká. Àwọn ò dẹ̀ fẹ́ kí religion bàjẹ́, kí religion túká. Òun làwa ṣe ń sọ gbogbo eléyìí.
but àti wá rí pé gbogbo àwọn àgbààgbà CAC yẹn because tí wọn bá mọ̀ nípa ẹ̀ wọ́n á ti sọ̀rọ̀ síta ẹ tún wo orí ìtẹ́ Adéọmọdé sọ yẹn journalist ní ẹnìyẹn o ó dẹ̀ mú lọ́wọ́ dáadáa o ó tún mọ̀ tó tún súnmọ́ dáadáa o gbogbo ìwádìí tó ṣe at the end of the day nígbà tó máa dé ó ní ìyàwó Olúalọ́wà òkè ẹ wo lámbà tó wá fún wa ìyàwó Olúalọ́wà òkè kíyàwó kan já àti ẹni kó bá wa sọ̀rọ̀ àní kó bẹ́ anybody sọ̀rọ̀ ṣe bí ìyá tó bí nìyá Ìjẹ̀ṣà ẹ ló máa mi kí ló dé tẹ̀ ń dara yín láàmú nǹkan kò ń ṣe mí àlàáfíà ni mo wà yàrá rẹ sọ pé nígbà tí mi ò rí ẹ láti bí ọdún mẹ́rin òun ni mo polongo síta tí mo dẹ̀ ń bí ọkọ eléèrè tọkọ ẹ̀ fún mi ní good answer òun ló jẹ́ kí n pariwo síta àmá mi ẹ fọkàn ara yín balẹ̀ àlàáfíà ni mo wà àwọn ọmọ ẹ̀ ń kọ́ àlàáfíà ni gbogbo wọn wà ṣé fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ó yá Táyé wá ń bí Kẹ́hìndé wá ń bí Ìdòwú ó yá gẹ̀rẹ́mọ́ fẹ́ bá yín sọ̀rọ̀ ó bá tán kí Ìyá Ìjẹ̀ṣà dẹ̀ jáde síta pé gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ọmọ mi ti bá mi sọ̀rọ̀ o àlàáfíà ló wà o case closed but irú yẹn ò ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ń sọ pé àlàáfíà ló wà ọmọ adẹ̀ máa wòye ẹ̀ tí yẹ ń pariwo lórí social media ẹ̀ mọ̀ pé it's a big embarrassment fún irú ọmọ bẹ́ẹ̀ ṣé ìyá tèmi lè máa kò sírú condition tètè mo lè wà kí n má báyà mi sọ̀rọ̀ fún ní 2, 3, 4 years kí ìyá mi wá dé ẹ̀ tó wá ń pariwo síta mo wá ń rí ìyá mi lórí social media màá tún wá dákẹ́ síbi títí mo wà irú ọmọ wo nìyẹn àánú kò sí irú ọmọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká tọ́ àwa jẹ kò sí irú ọmọ tó lè dájú débẹ̀ ìfúnlẹ̀ gan kó jẹ́ pé ọkọ mi àbí ẹ̀gbọ́n mi àbí àwọn kan tó ní kí n má jáde sọ̀rọ̀ ẹ wo yá mi nà ọ́ ẹ wo bí ìyá yìí ṣe ń sunkún tí ìyá yóò bá gbóhùn ìyá yóò ní pẹ́ kú ẹ jẹ́ ó gbóhùn mi ṣe bí kó sá ti gbóhùn mi ni má dẹ̀ ṣe fídíò má mi èmi rè nǹkan kò ṣe mí àlàáfíà ni mo wà gbogbo yẹn ò ṣẹlẹ̀ ẹgbọ́n nǹkan tálágbà yẹn náà sọ tó bá yẹ pé òun náà ni Olúalọ́ ni mi ní dáyín lóhùn mi ní báyín sọ̀rọ̀ mi ní jẹ́gídí ṣé orí social media lẹ ti fún lọ́mọ ní kí ìyà tó dórí social media ẹ ságbọ́ tí ìyá yẹn sọ pé òun máa lọ bá ní ṣọ́ọ̀ṣì pé ó máa ń dọ́gbọ́n skip òun ni wọ́n tún interview yẹn dé pé kí ló dé tẹ̀ pariwo ní ṣọ́ọ̀ṣì àyà yẹn ní òun ò pariwo inú ilé tó bá fi òun sí ibẹ̀ lòun ti ń sọ̀rọ̀ ṣáfẹ́ sọ pé ìyá yẹn gùn tó try tó tún lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ tó lọ bá kó má lè ọ̀nà ìyá yẹn kó má lè báyà yẹn jókòó sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 30 minutes kó dẹ̀ pé ọmọ ìyá lójú ẹ̀ ní fídíò kọ mọ́mì ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀ ọmọ yín nínà nǹkan kan ṣe sójú yẹn lọ ni kí ìyá yẹn tiẹ̀ jẹ́ àjẹ́ ayé àtàjẹ́ ọ̀run ṣe bí wòlíì ló pe rẹ̀ ṣé àjẹ́ máa ń lágbára ju ìránṣẹ́ Ọlọ́run lọ ni ṣe bí wòlíì olẹ́pẹ̀rẹ̀ ayé káàtà sọ pé àjẹ́ lẹ́kẹ́ òun lẹ́ categorize ìyá yẹn sí ni o ìyá lóun fẹ́ bọ́mọ òun sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ṣẹ́jú méjì mẹ́rin márùn-ún àbí 10 minutes tó fẹ́ bọ́mọ ẹ̀ sọ yẹn òun ló fẹ́ tún ní kó tún ti initiate ọmọ yẹn àmọ̀ọ́fà inú ṣọ́ọ̀ṣì ló tún ti wá bá yín o at least tẹ́ bá tẹ̀sán pa jẹ́ ni tó bá bá yín nínú ṣọ́ọ̀ṣì agbára ò lè ká yín àmọ̀ṣìmọ̀ gbogbo àmọ̀ pé yáyé ó kì í ṣàjẹ́ kẹ́ má wàá lè gbà láyè kó bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń dọ̀jì ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì kí lè wá tó fẹ́ kí yá yìí ṣe nígbà tó try gbogbo yẹn tí ò wọ́ọ̀kì bí àyà rẹ̀ ti wò pé system mu Nàìjíríà ìyá náà ti mọ̀ pé bẹ́ẹ̀ bá lọ bọ́lọ́pàá sìn ọlọ́pàá máa fẹ̀ tẹ́lẹ̀ á máa pàlàpàlàpà ni ẹ jẹ́ n kí gbàǹjarè fún gbogbo ọmọ aráyé òun nìyà ṣe kí gbàǹjarè ẹ̀yìn wá ní ṣé orí social media náà ti fún lọ́mọ ìgbà tí ìyá lọ bá ní ọ́fíìsì ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ká ló bá dáyà lóhùn ni ìyá ò ní dórí social media ìyá ò ní wá kí gbàǹjarè ẹ̀yin ò rò dé gbogbo bẹ̀yẹn pé nígbà tẹ́ gbọ́ tí ìyá yìí sọ pé òun máa lọ bá ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n kẹ́yìn gọ́gọ́ fún ara ẹ̀ ti wò pé ẹ̀dúró ìyá yìí lọ bá ní ṣọ́ọ̀ṣì kò dáyà yìí lóhùn kí ló lè wá ń di ọ̀rọ̀ yìí tíǹkì yẹn ariwo pé ṣé social media lè ti fún lọ́wọ́ ni ṣé social media lè ti ṣe kíní kan ni ṣé gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbà tí kò ń ṣe yín ló ṣẹlẹ̀ sí tó bá yẹ pé yín ló ṣẹlẹ̀ sí ni àmọ́ mọ̀ wípé ẹ máa mọ bó ṣe ń rí lára ó dé ya 80 years
kí ìyá ẹ máa wá ẹkún mu kó máa ní ẹjọ́ ó tún ń bẹ Olúwa lọ kó Olúwa lọ jọ òun fi báíbù tó ń gbé dání òun fi Jésù tó ń sìn bẹ́ẹ̀ ẹjọ́ kí náà tó fi ń bẹ̀yàn tó tún gbígbì yẹn lọ ìyá tó tó ẹbí lọ́mọ ìyá tó ti bírú ẹ lọ́mọ torí tí Ìyábọ̀ bá lè jẹ́ last born and is close to 40 years adẹ̀gbọ̀pọ̀ Olúwa lọ fún ara ẹ̀ ò tí ì wọ 50 years ìyá ẹ̀ dẹ̀ bí ọmọ mẹ́jọ Ìyábọ̀ dẹ̀ ní last born mí ni pé Olúwa ló lè ju second to the last born ìyá ẹ̀ lọ or third to the last born ìyá ẹ̀ lọ ìyá ẹ̀ ti ṣùwú ẹ̀ ó ti ṣùwú ẹ̀ dànù ìyá ẹ̀ tún wá ń bẹ̀ ẹ̀ ó ń fi Jésù Kristi tó tún sìn ó tún fi ń bẹ̀ ẹ̀ kí ni ìyá ẹ̀ tún fẹ́ fi bẹ̀ ẹ̀ dẹ́ yẹn lọ ó fọlọ́run bẹ̀ ó fi Jésù bẹ̀ ó fi Báíbù tó bìlífù nínú ẹ̀ ó tún fi bẹ̀ stíẹ̀sì náà ó jẹ́ kó rọ́mọ ẹ̀ àwọn amúkàwí tán àwọn kan wá ń support pé wọ́n fẹ́ já ìránṣẹ́ Ọlọ́run bọ́ ni ẹ jọ̀ọ́ my question fún yín ni wípé tá a bá já ìránṣẹ́ Ọlọ́run yìí bọ́ kí ló fẹ́ jẹ́ èrè títí wa kí ló fẹ́ jẹ́ géènì wa kí ni nǹkan tá a fẹ́ gbà bẹ̀ ṣé mo fẹ́ lọ di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹni àbí mo fẹ́ lọ ní káwọn ọmọ ọ̀jọ́ ẹ máa kó wá fún mi tá a bá jábọ́ ẹ jẹ́ ká máa rorí ńgbà mí ká tó máa sọ̀rọ̀ torí ńgbà mí a máa rò tọ́ ọ̀rọ̀ ńlẹ̀ a dẹ̀ máa fọwọ́ payọ́ lójú nǹkan tí ilẹ̀ sórí Nàìjíríà as a whole ilẹ̀ Yorùbá personally kí ilẹ̀ Yorùbá tó grow kó tó grow àfi ká jáwọ́ kó ná wọn wà tí a ń hu yìí inú wa lọ tẹ̀kún sí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká sọ̀rọ̀ àná dé bá mi kò ju mọ́ tó mọ́ ká tọ̀nù ọ̀rọ̀ upside down ká rójú ọ̀nà ńlẹ̀ báyìí ká dẹ̀ máa divert àwọn èèyàn gbanúgbó àwa Yorùbá la ní àwa la burú jù nínú gbogbo ìyàtọ̀ Ọlọ́run dá àwa la burú jù aburú náà kò ń ṣe kékeré àwa ló yẹ ká máa pè ní ajẹnifẹ́ni amọ̀niṣe ni afàìmọ́ni ṣe ni aṣenitán máa bá ní dárò orúkọ Yorùbá nìyẹn bí wọ́n mọ̀ ẹ̀ wọ́n á ṣe é bí wọ́n mọ̀ ẹ̀ wọ́n á ṣe é wọ́n á tún ṣe é tọ́tọ́ ní ẹ̀pẹ̀lẹ́ àníríwẹ̀ mọ̀ ẹ̀pẹ̀lẹ́ o ẹ má rojú o àwọn dẹ̀ ni wọ́n ṣe é o àwọn ni wọ́n ṣe é o a ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ní àwa Yorùbá yìí náà ni kí ló dé ohun tá a mọ̀ pa á lè gbà táwọn tó bá ṣẹlẹ̀ sí wa a lè gbarú ẹ̀ a dẹ̀ ń ṣe sí èèyàn tó bá yẹ pé kọ́nu fámìlì yín ni Olúwa ló fẹ́ tó fẹ́ ọmọ lọ́dọ̀ yín tí rẹ̀ wá ṣẹlẹ̀ sọmọ yín ṣé inú yín máa dùn ìgbà tí ó kàn yín ẹni tó kàn ló mọ̀ ẹ jẹ́ gbogbo ojú tó ń wò mí ẹ bá wa share fídíò yìí ẹ bá wa pín fọ́nrán yìí ká lè tú àṣírí àwọn ọ̀bàyéjẹ́ síta gbogbo àwọn àgbààgbà CAC wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ yìí òun ni kò jẹ́ kán sọ̀rọ̀ a ò dẹ̀ ní gbà tẹ́yìn bá lẹ́yìn ò ní gbọ́ àwa náà ò ní gbà ṣé bẹ́ẹ̀ lóògùn Jésù lẹ́lẹ́ǹsìn bàǹtẹ́lẹ̀ ń sìn Jésù lẹ́lẹ́ǹsìn àwọn ọmọ ọ̀jọ̀gbọ́n tún nífọ̀kànbalẹ̀ ju ẹ̀yin tẹ́ pera yín ní pásítọ̀ lọ bá a délé yín security bẹ́ẹ̀ ń lọ́nu mọ́tò bodyguard nígbà tí Jésù wà nílé ayé ibi mélòó ló ń lọ tó gba security and bodyguard ṣé Jésù ń lò bọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ òun lẹ̀ níbọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ lè yẹ pé tó bá dá gírì báyìí ẹ máa ń dọ̀fẹ́ ṣé Jésù náà dẹ̀ nìyẹn ẹ máa sọ pé Jésù à gáìdì àwọn ọmọ ọjọ́ ẹ̀yin dẹ̀ ń fi security gáìdì ara yín ẹ̀ ń fìbọn gáìdì ara yín ẹ̀ ń dolóńdè ẹ̀ ń dòfúpa tó bá pòfin báyìí ẹ ti disappear ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá share fídíò yìí kẹ́ni bá subscribe sílẹ̀ ilé Global TV fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe òṣùbà yìí rẹ̀ tí bá tún rẹ́ ní information lórí ọ̀rọ̀ Olúwa lọ́yìí a ò ní jáwọ́ mo tún padà bọ̀ ire o.